ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nínú wọn. ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. aṣọ kí ni. bàbá Emeka ló kọ́kọ́ dé. ọlọ́pàá. ayé ọlọ́pàá mi ti bàjẹ́. bàbá àwọn méjèèjì náà dé papọ̀. èkó ọlọ́jà. dákun kí ló ń wá ní ọjà ńdà yìí ná. ní ìwánu ọjà. káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń dín ní. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti gba tíkẹ́ẹ̀tì tó wá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wá rí mi. ọba ń gbẹ́rù kan ni. àwọn ọlọ́run fi yín ràn. mọ́mọ́. kí lẹ fẹ́ gbé àti pé bo lẹ ń gbé lọ. ẹ bọ́ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní dààmú àlejò. ilẹ̀ ṣé wọ́n sọ fún ẹ ni. wọn ò sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ẹran àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹran rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. kò ní dáa fún ẹ bó ṣe ní kò ní dáa fún ẹ. wọ́n ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. ojú adùn wọ̀ lọ. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé àgbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ wọn máa lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé àgbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ó kò lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàbíyà ṣùgbọ́n lè láyà túbọ̀ òṣèlú ọmọ rẹ̀ ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ rí pé orí ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni káláyà kó wá wọ̀. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ Adédoyin lórúkọ tèmi mi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrì mo dé kólókó má lè roko mo dé kólódò má lè rodò mo dé kọ́mọdé má sunkún ọmú ẹ bá mi pe àwọn tí wọ́n sí nítòsí ẹ jẹ́ kó máa yé wọn pé kíni Adédoyin ti gbóyin dé Adédoyin ti gbádùn dé ètò Gbajúmọ̀ òun ló gun orí afẹ́fẹ́ báyìí ẹ wá nǹkan fìdílé nítorí pé àlejò mi lénìí ọmọge adúmáadán ẹlẹ́yinjú ẹgẹ́ olólùfẹ́ yín àyànfẹ́ yín ọmọ yín ni wọ́n ẹ jẹ́ kó máa wọlé bọ̀ ká má sọ̀rọ̀ jù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá nítorí pé kí ni atádùn iyọ̀ dùn pàápàá àlejò mi máa wọlé bọ̀. èmi náà ti rí pé ẹ̀múra wà ní. mo fẹ́ kẹ́ kí àwọn tí wọ́n ń wò yín nílé àti lókè òkun kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn. ẹ kúlé o gbogbo ará alé ṣé dáadáa ni mo bá yín
inú mi dùn gidigidi gan-an láti wà ní orí ètò lénìí. Orúkọ mi ni Bukola Awoyemi tí gbogbo wa mọ̀ sí Arugba. Bukola Awoyemi. Ọmọ ìlú wo ni àǹtí Bukola? Ọmọ Kwara State ni mí. Eruku, ọmọ ìlú Eruku. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn lọ́dọ̀ tí yín? Eruku Mèsì ọmọ ni. Àmọ́ oríkì tèmi gangan tí má tiẹ̀ sọ mi rò pé ẹ máa lè gbọ́ èdè wa. Ẹ sọ mo lè sọ ní èdè wa. Ẹ sọ lédè yín. Lẹ́lẹ́ àsẹ̀yàn. Ọmọ náà ó di. Ọmọ arí tìrógò tọmọdé tàgbà ikó tabẹ́rìn ròde. Kí wá ní ìtumọ̀ gbogbo ẹ̀nà tẹ́ pa yín? Ọmọ inú odi, which means ọmọ inú fence. Ọmọ tó wá láti ilé ọlọ́lá. Tó jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn ló kàn lè rí bẹ́ẹ̀ yẹn. Ọmọ ni ọmọ èèyàn pàtàkì. Ọmọ èèyàn ńlá, èèyàn jàǹkànjàǹkàn. Ẹ ṣé. Àwọn iléèwé wo ni àǹtí Bukky lọ? Mo kọ́kọ́ lọ sí a.ka Nursery and Primary School nílùú Ìlọrin. Then mo lọ sí a.ka Secondary School nílùú Ìlọrin. Then mo lọ sí Kwara State Polytechnic. Then mo lọ sí University of Ìlọrin. Gbogbo ẹ̀ ìlú Ìlọrin. Ìlọrin ni mo ti ṣe gbogbo ẹ̀ látòkè désàlẹ̀. Kí lẹ lọ kà ní iléèwé ńlá àti Ìlọrin? Mo kà Performing Arts. Nígbà tí ẹ máa kọ́kọ́ kọ ìwé àkọwọlé yẹn sí iléèwé gíga, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ téèyàn lè kọ́ ńbẹ̀ òun ló wà. Lọ́kàn tí yín tẹ́ wá wò pé bí wọ́n ṣe ń ṣe eré orí ìtàgé òun ló wù yín, ìhà wo ni àwọn òbí yín ni wọ́n kọ sí? Sọ ní ó dáa tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn, a máa gbárùkù tiẹ̀. Lákọ̀ọ́kọ́ náà mass communication ni mo fẹ́ lọ fún. Although nígbà tí mo rò pé mo fẹ́ lọ, mo mọ̀ nínú ọkàn mi pé mo ṣe máa ṣeré orí ìtàgé because ó jẹ́ nǹkan tí ó wù mí lọ́pọ̀lọpọ̀. But as at then kò sí mass communication ní University of Ìlọrin nígbà yẹn, so mo fẹ́ lọ fún English. Èèyàn kankan wà ó kàn sọ pé performing arts pé ó kàn dàbí pé nǹkan náà ó kàn pé nǹkan sí mi lọ́kàn. Mo kàn change mind mi pé I'd rather go for performing arts than English. Pé mo lè wá minor ní English. Ní Gẹ̀ẹ́sì. Mo feel pé mo máa. Kí làwọn òbí yín wá sọ sí? Well, actually, daddy mi kọ́kọ́ wá skeptical about it. Wọ́n wò pé performing arts pé ṣé mo lè ṣe nǹkan míì, màá lọ máa ṣeré lórí, and my daddy mi jẹ́ Christian tó kọ́ǹkì gan, so wọ́n wò pé àwọn ò rò pé àwọn fẹ́ jẹ́ kí n lọ ka performing arts. But ìgbà tí family friend wa kan tó jẹ́ doctor, now he's a professor ní English department, ó wá convince wọn pé it's a good course bí kò jẹ́ kí n ṣe, so bí mo ṣe lọ fún ni. Ọdún wo lẹ wọ iléèwé gíga ti Ìlọrin? 2002 or 3. Mo ṣe tán 2005 ṣá. Mo rántí ìgbà tí mo ṣe tán dáadáa. 2005. Ipò wo ni ẹ mú nínú àwọn ẹbí? Ipò kejì ni. Ipò kejì, ẹ̀yin mélòó ni? Àwa mẹ́rin, obìnrin méjì, ọkùnrin méjì. Ṣé kankan wà nínú àwọn ìyókù yín náà tí wọ́n tọ̀ yín lẹ́sẹ̀? Èyí tó bí ṣìkẹyìn wa, ó fẹ́ràn eré orí ìtàgé púpọ̀. Ìgbà tí mo wà ní yunifásítì, ó ní course kan tó máa ń pè ní children theatre. So tí a máa ní bí project ni. A máa lọ ń gather àwọn ọmọ kéékèèké ní primary school. Àwa la máa direct wọn, wọ́n máa act. So ìgbà tó kan àwọn group mi lọ sí school yẹn láì tẹ́ mọ̀ pé school tábúrò mi wà ní mi ò tẹ̀lé wọn. Ìgbà tó wá ń select àwọn ọmọ, unknowingly wọ́n kàn select wọ́n wá mú wá school, a rehearse. Ìgbà tí wọ́n wá act, tí lecturer mi wá rí, ó wà lára àwọn tó yọ síta pé ó ṣe dáadáa. Ìgbà tí mo wá ní wọ́n ní kí lorúkọ ẹ̀ tó wá dárúkọ sọ́ọ̀nì mẹ́, mo máa sọ fún wọn pábúrò mi ni wọ́n gbàgbọ́. So òun náà ti ń tọpa láti lọ ka bẹ́ẹ̀. Eré wo ni a lè ní pé ẹ kọ́kọ́ ṣe ní ìgbà tí ẹ jáde ní ìwé gíga? Gbàrà tí mo ṣe tán, Away from Father, oní title ẹ̀ ní kíní láti ṣe Ìlọrin.
ṣé ti eré orí ìtàgé ni àbí sinimá àgbéléwò? Sinimá àgbéléwò Away from Father mo dẹ̀ ṣe èmi ni mo kó kópa tó yọrantí inú ẹ̀. bẹ́ẹ̀ ni mo dẹ̀ kọrin níbẹ̀. Ẹ tún máa ń kọrin náà? àwọn máa ń kọrin. Ó yẹ kọrin fún mi. Ẹ jẹ́ n kọ orin tí máa ń kọ fáwọn ìbejì mi. Orin tí mo ṣe compose fún wọn tó bá ń sunkún. Mo fi oríkì ìbejì mo fi compose orin fún wọn. Sọ pé Táyélolú Táyélolú ọmọ Kẹ́hìndé ìkejì Táyélolú Táyélolú ìkejì ọmọ Kẹ́hìndé èjìrẹ́ ara ìṣókùn ọba ọmọ wíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá o ẹ̀dùn orí igi rétérété ó wọlé alákìsà o ó sọdọ̀ nígbà aṣọ ọ̀kan ń bá bí èjì ló wọlé tọ̀ mí o orí mi mo dúpẹ́. Tẹ́ bá kọ fún wọn báwo ni wọ́n ṣe máa ń ṣe? Tó bá ń ké tí n bá lè kọrin yẹn fún wọn àbí tí n bá ń pè wọ́n tó ṣàfẹ́ ṣeré tán fẹ́ dáhùn tí n bá ti lè sọ pé bóyá èyí Táyélolú yẹn tí wọ́n sọ pé Táyélolú kí n tó pè tó náà sọ pé lolú àwa bá mi. Ní ìgbà tí wàá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní ṣíṣe ó ti tó bí iṣẹ́ mélòó tẹ́ ti ṣe àti pé ṣé kankan wà tẹ́ ti fi owó ara yín tẹ́ ti fi gbé jáde? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ò tí ṣe púpọ̀ mi ò kì í ṣe ẹni tó máa ń ṣe púpọ̀ bẹ́ẹ̀ bọ́ mi ò lè sọ pé iye báyìí ni pàtó. Mo dẹ̀ ti ṣe kan tí àkọlé ẹ̀ ń jẹ́ ìgbàmbájó. Ìgbàmbájó ọdún wo lẹ ṣe yẹn? Ó jáde ní 2013 but látìgbà yẹn mo ti ṣe mí ṣá. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bàbá Bugatti. 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 Ẹni ọmọ tó dáa. Sálè. First daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀ ni. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. Ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. Mi ti báwo. Mo ní fàdúrà ràn mí lọ́jọ́ bá ti rí owó máa fún ẹ ní owó. Kí ló dé? But I'm trying my best na mo ń gbàdúrà náà. Ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bí ni bàbá ìdẹ́ pé irọ́ ló fi ń jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin lẹ́yìn náà dúró bíi wọ́n àndó kan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fáwọn rajà lásán ni. Mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o. A lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. Instant tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. Bó ṣe wà nìyẹn. Tágẹ̀mí tí wàá gbóhun ti fi ṣẹlẹ̀ kí lẹ sẹ́yìn máa jẹ lọ. Àgbàyà lé jọjọ kí ni mo lè rí fẹnu gbánu léyìn náà. Tẹ́lẹ̀ rí fẹnu gbá ṣebí gbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí ló tẹ̀ fẹnu gbá kẹ́ tó wọlé. Lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. Ẹ sà ìgò mẹ́ta náà lẹ fún mi tí mo mú. Mi mú kẹrin tán. Ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 go to the millionaire. Ọkọ mi ò máa ní tó bẹ́ẹ̀. Aunty Buki. Yes, ma'am. Àwọn olólùfẹ́ yín wọ́n ní àwọn ìbéèrè fún yín. Àwọn tí wọ́n ní wọ́n wà, àwọn tí wọ́n dẹ̀ tún fẹ́ gbóríyìn fún yín, àwọn náà sùn lọ jaburata. Àmọ́ díẹ̀ nínú ẹ̀ la fẹ́ fi hàn yín nísìnyí. Ìdí nìyí tèmi àti yín ta fẹ́ fi rìnrìn àjò wọ inú abala ojú abẹ. Ṣé ó yá ká sojú abẹ ń kò? Ẹ jẹ́ ká sọ. Ẹ jẹ́ a sọ. Orúkọ mi ni Ọláwùnmí Adéyẹmọ.
Mo ń sọ̀rọ̀ láti Kókómọ Onídùgbẹ̀. Mo ní ìbéèrè fún Bukky Arugba. Ìbéèrè méjì ni mo ní fún. Ìbéèrè kìíní ni wípé ó ti pẹ́ tó ti ṣeré. Mo fẹ́ mọ̀ ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀. Ìbéèrè kejì dẹ̀ ni wípé ó máa ń select àwọn eré tó máa ń ṣe. Mo fẹ́ mọ̀ ìdí náà tó ṣe jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni a dúpẹ́. Ó ti ṣe díẹ̀ tí mo ti ṣeré because Ọlọ́run ṣe pèsè àwọn ìbejì fún mi ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mi ò dẹ̀ sí ní around for some time, so mo need àkókò díẹ̀ láti fi tọ́jú wọn. So but nísìnyí mo ti bẹ̀rẹ̀ padà, mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà náà ni. And ìbéèrè ẹlẹ́kejì ni pé mo máa ń ṣiṣẹ́, ó kàn jẹ́ pé ó máa ń wù mí kí n ṣiṣẹ́ tó jẹ́ pé tí ẹnì kankan bá rí wọ́n máa sọ pé okay, àbí tó bá rí mi nínú iṣẹ́ yẹn wá wò pé iṣẹ́ yẹn iṣẹ́ tó dáa ni, tó yanrantí ni, tó jẹ́ pé storyline ẹ̀ ó máa wà okay, you know. I think it's I'm so sorry. I think it's all about quality and not the quantity. Ẹ ṣé. Ẹ jẹ́ àpadà sójú àgbẹ̀. Orúkọ mi ni Margaret Ode Agana láti Osun State University Ikire campus. Mo fẹ́ comment Bukky Arugba because ó jẹ́ ẹni tí tó máa ń heart dáadáa, and she's beautiful, she's kind, calm, and mo dẹ̀ tún like kind of personality and the roles she takes in movies. So mo fẹ́ sọ fún wọn pé she should keep it up and thumbs up for her. Thank you. Àwọn onígẹ̀ẹ́sì bíi tí yín lélẹ́yìí, àwọn yẹn gbóríyìn fún yín ni o. Ẹ ṣé gan ni, mo dúpẹ́. Olúwa ṣeun. Ó yìí kù béèrè lójú àbẹ̀. Orúkọ mi ni Nasiru Azeezat Abidemi. Mo ń sọ̀rọ̀ láti Federal College of Animal Health Ìbàdàn. Mo fẹ́ kí Bukky Arugba, mo like fíìmù ẹ̀, mo like bó ṣe máa ń ṣe. Ọlọ́run á máa ràn lọ́wọ́ o. Àwọn olólùfẹ́ yín máa pọ̀ ní jaburata. Àkókò ní àbá tún jẹ́ kẹ́ ẹ tún rí ọ̀pọ̀lọpọ̀, àmọ́ mo mọ̀ pé nígbà míì tẹ́ bá tún wá a tún fi ṣe àfihàn mi. Àmọ́ ìbéèrè tèmi sí yín àǹtí Bukky, òun ni pé kí ni àwọn nǹkan tí ẹ máa ń wò kẹ́ tó gbà láti kópa nínú eré? Àkọ́kọ́ mo máa ń wo storyline, and ní school wọ́n máa sọ pé tó máa fún wa ní role láti play, you must well, I'm sorry, o gbọ́dọ̀ kọ́kọ́ ní ìfẹ́, like fall in love with the character you're playing. Kò nífẹ̀ẹ́ sí role tó fún wa, ipa tó ní kókó. Tó bá ti nífẹ̀ẹ́ sí role yẹn, then the role becomes you. Ó máa di ìwọ, ò ní jẹ́ ìwọ mọ́. Then when you see yourself as that person, then wàá lè ṣe freely. Tó máa fún mi ní script, tí má ti lè like character yẹn, then I'll kill the máa ṣe dáadáa. But tí mo fẹ́ mọ̀ pé ẹ tún máa pa kí ni. But tí mo bá ti like ẹ lọ títí, mo lè máa, I can decide not to do it. Mo lè wò pé mo ṣe. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi mọ̀ yín yẹn, ipa tẹ́ ẹ kó nínú Arugba. Bẹ́ẹ̀ni. Báwo ni ẹ ṣe rìn wọ inú iṣẹ́ yẹn? Ṣé wọ́n pè yín fún ni? Ṣé ẹ lọ ṣe àkàyé ni? Àbí báwo ni ìrìn àjò yẹn ṣe lọ? Pè mí fún, kò sí anybody tó mọ̀ mí because ìgbà yẹn mo ti ṣetán ní university ni. So fúnra mi ni mo rìn lọ sí office bàbá mi Túndé Kèlání. Fúnra mi ni mo rìn lọ síbẹ̀ because mo ti rí àwọn iṣẹ́ wọn and mo like àwọn iṣẹ́ wọn, ojúlówó iṣẹ́ ni. So mo ti wò láti inú ọkàn mi kí n tẹ̀ tó ṣetán school pé irú ẹni báyìí ni mo fẹ́ bá ṣiṣẹ́. Mo wù yín láti bá ṣiṣẹ́. So mo lọ. Mo ti ń lọ tipẹ́tipẹ́, ọjọ́ tọ́lọ́run máa sọ pé àsìkò ti tó. Mi tiẹ̀ mọ̀ pé wọ́n ń wá obìnrin aláwọ̀ dúdú nígbà yẹn. So mo kàn lọ, wọ́n ṣe ìdánwò ráńpẹ́ fún mi. Ẹ ṣé. Wọ́n ṣe ìdánwò fún mi. Then pẹ̀lú àwọn èèyàn mi, àwọn obìnrin mi.
àmọ́ bọ́lọ́run ṣe máa ṣe Ọlọ́run sọ pé èmi ni wọ́n máa mú. ni wọ́n máa mú. gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Bukky ṣé ìwà ní ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn ni àbí nípa ilé wọn pàápàá nítorí wọ́n jẹ́ kó máa yé mi pé tí ò bá sí ẹ̀yin kò sáwọn àbí bẹ́ẹ̀ kọ́ àǹtí Bukky. bẹ́ẹ̀ ni o. ṣé rí nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí nígbà míì tí wọ́n bá tún wá sórí ètò wọ́n á dá yín lóhùn tó bá dẹ̀ jẹ́ lórí Facebook náà ni ẹ béèrè nǹkan tẹ́ bá fẹ́ kí wọ́n pàápàá àǹfààní ẹ̀ yọ ẹ bá wa pàdé ẹ bá wa dòwò pọ̀ lórí GbajumoTV ApreelTV Plus orí Instagram orí Facebook àtòrí Twitter pàápàá tẹ́ bá ti ń gbé wá ẹ jẹ́ kọ́kàn yín máa balẹ̀ wípé ìfẹ́ yín òun làwa náà máa ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nínú wọn. ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. aṣọ kí ni. bàbá Emeka ló kọ́kọ́ dé. ọlọ́pàá. ayé ọlọ́pàá mi ti bàjẹ́. bàbá àwọn méjèèjì náà dé papọ̀. èkó ọlọ́jà. dákun kí ló ń wá nu ọjà ń dà yìí ná. sí ìwánu ọjà. káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń jí ni. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti gba tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ́ wá rí mi. ọba ń gbẹ́rù gan ni. àwọn Ọlọ́run fi yín ràn. mọ̀mọ́. kí lẹ fẹ́ gbé àti pé mo lẹ̀ ń gbé lọ. ẹ bọ́ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní ń dààmú àlejò. ṣé wọ́n sọ fún ẹ ni. wọn ò sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ẹran àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹran rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. kò ní dáa fún ẹ bó ṣe ní kò ní dáa fún ẹ. mo ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. ojú adùn wọ̀ náà. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ àgbìjì tó bá dé àgbìjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ òun máa lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáti dé àgbìjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ó kò lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàbíyà ṣùkúrà lè láyà túbọ̀ òṣèlú ọmọ rẹ̀ o. ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ rí pé o ò ní ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni káláyà kó wá wọ̀. orúkọ tí tèmi ní Adélẹ́yẹ Adéṣílé ẹ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Dòyìn Kúkọ̀yí ẹ má ṣe tún ní o ẹ filẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ sí ya. adúmáadán ni mo dẹ̀ mọ̀ pé ẹni tó nífẹ̀ẹ́ àṣà àti ìṣe Yorùbá ni àbí bẹ́ẹ̀ kọ́ abala tá a fẹ́ wọ̀ yìí abala ti èdè wa ni tá a ti ń gbédè lárugẹ tá a ti ń gbàṣà lárugẹ ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti yìí ìbéèrè 10 ló wà nínú ẹ̀ o kì í ṣe 10 lè máa dáhùn 3 péré ni tẹ́ bá ti kó ìbéèrè tí ẹ̀yin ẹ kó lé mi lọ́wọ́ kémi bí yín kéde dáhùn tó ń wò wá nílé kéde dá wọn lóhùn. mélòó. 3 péré ni. Okay. abala yìí òun là ń pè ní ṣó láyà àní Bukky ṣe ẹ láyà. of course mo láyà. ẹ láyà ó yá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ó ti ju 3 lọ. ẹ dá padà 3 ni o 3 ni kọ́ má ní mo ṣòjóró ẹ ṣe. ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ àkọ́kọ́ irú ìlà wo ni Yorùbá ń pè ní pélé. pélé bẹ́ẹ̀ ni. èyí tó máa ń kọ báyìí sáàrin báyìí. pélé kọ́ nìyẹn o. pélé. báyìí kọ́. ok báyìí. mélòó mélòó ni. ẹyọ kọ̀ọ̀kan ni. tòǹdó nìyẹn. ẹ sọ pé Yorùbá. tí wọ́n bá wòyàn tí wọ́n ní ẹni yìí kọ pélé ó léye tó máa ń wà ní apá ojú kọ̀ọ̀kan. ok bí a 3. bóyá ni àbẹ́ ẹ̀ mọ́. 3. 3 ẹgbàá 3 òun ni wọ́n kọ pélé. okay. ìbéèrè 9 tó jẹ́ ìkẹta
ìran Yorùbá wo ni kò gbọ́dọ̀ jẹ ẹyẹ ẹ̀gà? Ó ní ìran Yorùbá kan ní pàtó tí wọn ò gbọ́dọ̀ jẹ ẹyẹ ẹ̀gà. Ìyẹn tó bá ti ẹ wá mọ nǹkan tó ń jẹ ẹyẹ ẹ̀gà. Ẹyẹ ẹ̀gà. Bẹ́ẹ̀ni. Ìran Yorùbá wo? Bẹ́ẹ̀ni. Ẹ má bínú. Torí mi tí ẹ mọ̀. Ẹ tí ẹ mọ̀ rárá. Ẹyẹ ẹ̀gà ni. Ó dáa. Ẹyẹ ẹ̀gà, ẹ sọ ẹyẹ ẹ̀gà fún mi, màá sọ ìran Yorùbá. Ẹyẹ ẹ̀gà náà ni ẹ bá tó bá jẹ́ tó ní Gẹ̀ẹ́sì ni ẹ lè gbọ́ lẹ́nu tèmi. Ẹyẹ ẹ̀gà. Ta ló lè sọ ẹyẹ ẹ̀gà? Ẹyẹ ẹ̀gà máa ń wà lórí igi ọ̀dán ní abúlé. Igi ọ̀dán. Wọ́n máa ń pariwo chọ́chọ́chọ́chọ́ báyìí. Àwọn Ìjẹ̀bú ni. Ẹgbẹ́ gbági gbáà ni ìran Òjé. Ìran Òjé àwọn ni wọ́n máa ń bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ jẹ ẹyẹ ẹ̀gà. Ìran Òjé. Ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkẹta. Ẹranko wo ni Yorùbá ń pè ní ọ̀yẹ̀wú? Kí lẹ wá ń wojú mi fún? Ẹ fẹ́ kí n sọ fún yín? Ó yá, mi ò wojú yín. Ọ̀yẹ̀wú. Bẹ́ẹ̀ni. Tọ́ bá ní òwú àbí? Tọ́ bá ní elétí kinní kan. Elétí kinní kan. Tọ́ bá fẹ́ búyàn, Yorùbá ní elétí kinní kan. Ọmọ tó bóyá ọmọ kan tí ó ṣàìgbọràn láni ìwọ ọmọ elétí kò gbọ́ràn àbí? Dèdèrè àbí? Ọ̀yẹ̀wú. Ṣé wú yẹn ó ní ṣe pẹ̀lú òwú? Kò ní nǹkan kan pẹ̀lú òwú o. Àmọ́ mo ti tọ́ yín sọ́nà tó bá ní ìwọ ọmọ elétí tó bá ń bọ́ ọmọ wí tó ní. Ẹ sọ elétí. Ẹ mọ̀ nìyẹn o. No, ṣe bí nǹkan tẹ bèrè ní ṣe pẹ̀lú etí. Ó ní. Oh my God. Bẹ́ẹ̀ ni. Ikún. Tó bá ní elétí ikún. Oh yes, bẹ́ẹ̀ ni. It's true. Mo tẹ̀ wá mọ̀ pé wọ́n máa sọ bẹ́ẹ̀ mi kò kàn rán. Mi rántí. Tó bá ní ìwọ ọmọ elétí ikún yìí, ikún òun ni Yorùbá ń pè ní bẹ́ẹ̀ ni ọ̀yẹ̀wú. Okay, àmúgbá ẹyọ kan. Ẹ̀dẹ̀ tí wàá tún kọ́ méjì mọ́ àbí? Bẹ́ẹ̀ni. Mo mọ̀ pé tẹ bá lọ tàbí tẹ bá gbọ́ bóyá ọ̀dọ́ kan fẹ́ ṣèdánwò wọn ní kíní àǹtí Búkì ṣe mọ̀ ẹ sọ fún pé báyìí bẹ́ẹ̀ ni ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ nìyẹn láti lè fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè àti ìṣe Yorùbá. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. And Búkì ẹni tó bá ń kọrin ó ń láti nífẹ̀ẹ́ jó. Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Ìdí èyí la fẹ́ fi bọ́ sí abala tó kàn nísìnyí. Abala Gbajúmọ̀ ń jó. Ẹ jẹ́ àjọ fẹsẹ̀ rájò. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí ló wá dé? Ijó yẹn ṣó wá pẹ́ tó bẹ́ẹ̀ yẹn ni. Kò pẹ́ lọ títí ó dá fara. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ijó ta jó sí yẹn ta ló kọ? Sàláwà Àbẹ̀ní. Queen Sàláwà Àbẹ̀ní. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? Lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni. Àgbàyanu. Bẹ́ẹ̀ni òun ni bàbá fún wa àgbàyanu dẹ̀ tó ní bẹ́ẹ̀ náà ni congratulations òun ni wọ́n pe àkọlé àwo yẹn. Inú mi dùn pé a pè yín ẹ jẹ́ wa níhò àsìkò ti tó láti máa lọ ilé àmọ́ ẹ ní lọ lọ́wọ́ òfo láti ọ̀dọ̀ olóòtú àgbà ìyẹn ètò Gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yìí
kì wá ṣe àwọn nìkan o Dúpẹ́ cosmetics and spa àwọn náà wọ́n ní ká fún yín èyí tí gbogbo èèyàn mọ̀ sí alájà shine nínú ẹ̀ Ọpẹ́ restores àwọn náà wọ́n fún yín ní ẹ̀bùn ẹ dúpẹ́ lọ́wọ́ wọn papọ̀. ẹ ṣé gidi gan gbogbo ibi tí ẹ̀bùn yìí ti jáde iléeṣẹ́ wọn ò ní jóná o Ọlọ́run àtúbọ̀ máa bùkún yín ẹ ṣé mo dúpẹ́. Adédoyin Kúkọ̀yí fi àsìkò yìí dágbére pé sìmí títí òun láwo sìmí títí sìmí jìnà láwo sìmí jìnà ká sí ni títí kò dàbí ká bá ni délé o ká bá ni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa òun ni pé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sí òun náà ni màá tún bá yín ọjọ́ mi ọjọ́ rẹ̀ láyọ̀. Bàbá Bugatti. 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 ẹni ọmọ tó dáa. Sálè. First daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. mi ti báwo. mo ní fàdúrà ràn mí lọ́jọ́ bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. but I'm trying my best na mo ń gbàdúrà náà. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bí bàbá ìdẹ́ pé irọ́ ló fi jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. kí ni kókó inú ìwé ìròyìn sọ. Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. arábìnrin lẹ́yìn náà dúró bíi wọ́n àndó kan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fún àwọn rajà lásán ni. mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. Instant tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. tágẹ̀mí tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ sẹ́yìn máa jẹ lọ. àgbàyà lé. jọjọ kí ni mo lè rí fẹnu gbánú léyìn náà. tẹ́lẹ̀ rí fẹnu gbá ṣebí gbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí ló tẹ̀ fẹnu gbà kẹ́ tó wọlé. lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lẹ fún mi. ìgò mẹ́rin ni. mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 go to the millionaire. ọkọ mi ò mọ ní tó.